Whoa. Mo kí wa nílé, mo kí wa káàkiri gbogbo àgbáláyé, mo kí wa ní tilé toko, mo kí wa ní lọ́tùn lósì, mo kí wa ní ààyè tí a bá wà. Mo fi àsìkò yìí kí gbogbo apáta, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share lọ́nà tó pọ̀, ẹ wá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ́nu èmi ọmọ yín tí ẹ ti mọ̀ tẹ́lẹ̀, Orí Adé Adébọ́lá tí ẹ mọ̀ sí Àlùkà, oúnjẹ Àfọ̀njá TV. Òun náà ni ẹ kú ọjọ́ méjì sí mẹ́ta, èmi náà mo tún wọlé dé lénìí tí mo wá láti kí lọ́kùnrin lóbìnrin ní tọmọdé lágbà. Mo kí wa ní àsìkò ibi tí oníkálùkù wa bá wà káàkiri gbogbo àgbáláyé, mo fi ń kí wa. Mo pè ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, mo pè àwa àbí ẹ̀yin olóṣèlú, ẹ̀yin gómìnà wa, ẹ̀yin pírẹsidẹ́ǹtì wa, mo pè yín ṣàkíyèsí lórí tó ń lọ lórí ọ̀rọ̀ Mohbad. Torí ẹ̀ mo ṣe wá ní ìrọ̀lẹ́ yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí dáadáa, kí ẹ bá mi farabalẹ̀ kí ẹ gbọ́n tí mo fẹ́ sọ lé lórí. Ẹ bá mi farabalẹ̀ kí ẹ gbọ́n tó fẹ́ jáde lẹ́nu mi lórí wòlíì tí mo gbé wá tó wà ní apá ọ̀tún Mohbad tí mo gbé síbẹ̀ yìí. Torí ẹ̀ ni mo ṣe gbé wá fún gbogbo wa lọ́kùnrin lóbìnrin káàkiri gbogbo àgbáláyé wípé ní tí bàbá yìí sọ, ọ̀rọ̀ tó jẹ́ pé ó kanlẹ̀, ọ̀rọ̀ tó jẹ́ pé ó ní kìmí ni, ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ ńlá ni fún gbogbo wa káàkiri àgbáláyé. Tó bá yẹ pé ó rí bẹ́ẹ̀, ẹ já pé àtúntì ní mẹ̀sáyà mi lára àwọn òjíṣẹ́ Ọlọ́run mi ìfẹ́ mọ tó fẹ́ lò, mi ìfẹ́ mọ tó fẹ́ wí nínú àwọn tó Elédùmarè rán wá sáyé. Tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ṣe rí, tó bá yẹ pé bí ọ̀rọ̀ tí bàbá yìí sọ bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́, ǹjẹ́ ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí káàkiri gbogbo ilẹ̀ àgbáláyé. Ẹ jọ̀ọ́ mo rọ̀ yín, mo bẹ̀ yín. Ní tí bàbá yìí sọ jáde lẹ́nu, ó jẹ́ ọ̀rọ̀ ńláńlá, ó jẹ́ ọ̀rọ̀ tó milẹ̀ tìtì. Bàbá yìí sọ̀rọ̀ nípa ikú Mohbad, ó dẹ̀ rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ìjọba àbí gbogbo àwọn tó wà ní ìcháàjì òkú Mohbad níbi tó wà lọ́wọ́lọ́wọ́. Ó ní Mohbad kò tí ì kú, ó ní bó ṣe wà bó ṣe ló pé pẹ̀lú àṣẹ Ọlọ́run àti agbára òun, Olóun máa jí Mohbad dìde. Ó ní gbogbo ẹnikẹ́ni tó bá wà ní ìcháàjì òkú Mohbad, Olóun ṣetán láti jí òkú Mohbad dìde. Ǹjẹ́ èèyàn tó sọ títí ẹ̀, mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn àbáwa ẹlẹ́sìn kejì tá a jẹ́ mùsùlùmí amáníà ẹlẹ́wọ̀n tó ti gbẹ́bọdé. Mi ò pé lọ́lọ́run, mi ò pé ní kinní kan. Mo ní tó bá ṣe pé òótọ́ ni bàbá yìí sọ lára àwọn òjíṣẹ́ Ọlọ́run kan, mi ìfẹ́ mọ tó fẹ́ lò ìbá ìwùkọ́lù àlùpàìdà hùn tó bá ti lè ṣe, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò. Ẹni tó lè bọ́ sí mídíà tó lè jáde gangan tó lóun fẹ́ jí òkú dìde, ẹni tó lè bọ́ sí mídíà tó lóun fún ara òun sẹ́ òun máa jí òkú Mohbad jáde, òun máa sọ́dà láì padà. Kí ló dé tẹ́ ẹ jẹ́ ká fún un ní àǹfààní láti jẹ́ kó jí òkú Mohbad dìde? Mohbad tó ti kú tó lóun máa gbé dìde níbi tó kú ẹ̀ bá wà tó máa sẹ̀mí. Ǹjẹ́ kí ló dé tá a fún un láyè? Ó challenge àwọn ìjọba, ó challenge gbogbo àwọn èèyàn, ó challenge gbogbo ilẹ̀ Yorùbá. Ǹjẹ́ ẹ jẹ́ ká jọ sí wò. Ǹjẹ́ ṣé rárá arákùnrin yìí ń pa ni àbó òtítọ́? Gbogbo ẹ máa bá mi kọ́mẹ̀ntì lé lórí. Tó bá ṣe pé irọ́ ló ń pa, ẹ jẹ́ ká kọ́mẹ̀ntì. Tó bá ṣe pé ẹ jẹ́ ká dán wò, ẹ jọ̀gbọ́ ẹ jẹ́ ká kọ́mẹ̀ntì, ẹ jẹ́ ká fi ẹ̀hónú wa hàn pé bàbá yìí, ẹ jẹ́ ká dán wò bóyá kó ṣiṣẹ́ wò kan fún ní àyẹ̀wò. Ẹ jẹ́ kí gbogbo wa sọ. Tó bá yẹ pé òótọ́ ni bàbá tó lóun fẹ́ jí òkú Mohbad dìde, wòlíì tó jáde síta tó lóun fẹ́ jí òkú Mohbad dìde, ẹ jẹ́ ká fún un láyè wò. Ẹ bá mi kọ́mẹ̀ntì lé lórí pé àbírọ́ ló ń pa, kó kálukú sọ ọdún ọkàn títí ẹ̀ lé lórí. Torí wọ́n lè ní scam ni. Èmi believe pé tó bá ṣe pé òótọ́ ni ló ṣe, òótọ́ ni tó sọ wípé òun máa gbé dìde, ẹ jẹ́ ká fún un ní àyẹ̀wò. Ẹ gbọ́ mi yé? Tó bá ṣe pé òótọ́ bẹ́ẹ̀ ni bàbá mi, mo rí ọwọ́ yín, mo kí yín Mr. Adébáyọ̀, mo kí yín. Ẹ jẹ́ ká fún un ní ẹjọ́, ẹ bá mi tẹ̀, ẹ bá mi pín kiri kó dọ́dọ̀ àwọn governors wa, àwọn chairman, àwọn gbogbo àwọn lọ́balọ́ba àbí
àwọn pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè wa ẹ jẹ́ kí bàbá yìí ṣe tí wọ́n lóun fẹ́ ṣe ó challenge ìjọba ó dẹ̀ challenge gbogbo àgbáláyé kí tó ṣe gbogbo Nàìjíríà nìkan gbogbo àgbáláyé ló challenge wípé òun máa jí òkú dìde òun máa jí Mohbad tó bá fún òun ní access sí òkú Mohbad. Ǹjẹ́ èmi ní tèmi kò sí tí ó lè ṣẹlẹ̀ kò sí tọ́lọ́wọ̀n ọba ò lè sí torí Ọlọ́run ọba lọ́ba jídára kábíyèsí Elédùmarè lọ́ba tó máa ń dára tó wù. Lọ́dọ̀ tèmi o mi ìbá ní ká fún bàbá yìí láyè kó tra ẹ̀ torí ẹ̀ mi ò á mọ lọ́dọ̀ tí yín tó bá yẹ pé rọ́ ni bàbá yìí ń pa ẹ̀kọ́ pé rọ́ ló ń pa tó bá ṣe pé ká fún un ní gbìyànjú láti fẹ́ kó ṣe owó gbogbo ẹ jẹ́ ká sọ ti wà torí nǹkan tí ẹ bá sọ òun ní gbogbo ilẹ̀ àgbáláyé máa rí tí wọ́n máa fi sọ pé ẹ jẹ́ ká fún un ní trial irọ́ ni ẹ jẹ́ ká ti dànù gbogbo tó kálukú bá tẹ̀ ní mẹ́sẹ̀gì òun ló máa dọ́dọ̀ àwọn ìjọba wa ló máa dọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì wa ló máa dọ́dọ̀ gbogbo àwọn èèyàn káàkiri gbogbo ilẹ̀ àgbáláyé láti rí i pé ká fún máa wòlíì yìí ní ààyè máa yìí sọ pé òun máa jí òkú Mohbad dìde kí wọ́n fún òun ní access láti jẹ́ wípé òun jí òkú Mohbad ó lóun máa jí òkú Mohbad dìde wòlíì yìí ló sọ bẹ́ẹ̀ ó ní kẹ́ ẹ fóun ní access àti jí òkú Mohbad dìde mo kíyàwó alájà Morufat ẹ káàbọ̀ ó ní kẹ́ ẹ fóun ní access láti jí òkú Mohbad dìde ẹ jẹ́ ká gbìyànjú ẹ gbogbo wa ẹ jẹ́ ká comment ẹ jẹ́ ká share kó lè dọ́dọ̀ àwọn ìjọba wa kó lè dọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn torí wòlíì yìí ti challenge ọ̀pọ̀lọpọ̀ gbogbo àgbáláyé pé òun máa jí òkú Mohbad tó bá yẹ pé ẹ jẹ́ gbogbo wa ẹ jẹ́ ká tẹ comment tó bá yẹ pé ẹ jẹ́ ká fún trial irọ́ ló ń pa ẹ jẹ́ ká dán wò kó kálukú tẹ̀ ẹ́ sí i ní respond àwọn èèyàn tí wọ́n bá rí ló máa fi mú àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn àbí ìjọba wọ́n máa fi mọ̀ nǹkan tí ẹ̀hónú tó kálukú sọ pé ká fún ní trial nǹkan tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ gbọ́ nìyẹn respond yín òun ló máa mú gbogbo ọmọ káàárọ̀ òjìrì àbí gbogbo Nàìjíríà láti jẹ́ wípé kan lè fún wòlíì yìí ní trial kò sí tí ò lè ṣẹlẹ̀ mi ìdẹ sọ pé kò sí tí ò sí nítòlúwa ràn lòun sọ yẹn bóyá bẹ́ẹ̀ ni bóyá rọ́ ni alàpàlà but èmi ni pé ìgbà tí bàbá yìí ti challenge tó ti gbé rẹ̀ jáde pé òun lè jí òkú Mohbad jáde ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká fún un ní trial torí ẹ̀ mo ṣe fẹ́ ká ẹ bá mi ṣí ẹ̀ kó kan àwọn ìjọba ẹ jẹ́ bá mi tẹ like and love ẹ bá mi tẹ kó lọ bá bàbá wa Sanwó-Olú gọ́vnà Èkó ẹ bá wa ṣí ẹ̀ kó dọ́dọ̀ wọn ẹ bá wa ṣí ẹ̀ kó kan bàbá wa Bọ́lá Ahmed Tinubu president orílẹ̀-èdè wa ilẹ̀ Nàìjíríà ẹ bá wa ṣí ẹ̀ kó dọ́dọ̀ wọn ẹ bá wa ṣí ẹ̀ kó lọ bá Ìyábọ̀ Òjó láti gbìyànjú lórí ọ̀rọ̀ máa yìí ẹ bá mi ṣí ẹ̀ kó dọ́dọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn káàkiri ilẹ̀ Lagos State àbí Kòòdú ọ̀dọ̀ àwọn fámìlì ẹ bá mi ṣí ẹ̀ kó kàn wọ́n wòlíì yìí sọ̀rọ̀ ó ní pé ẹ fóun ní ààyè òun máa jí òkú Mohbad dìde o ẹ gbọ́ ó lóun máa jí òkú Mohbad dìde o wòlíì yìí sọ̀rọ̀ o ó challenge gbogbo àgbáláyé ó lóun máa jí òkú dìde ó ti wá gbẹnu sọ báyìí ó ti gbẹnu kàn torí ẹ̀ ni mo ṣe wá wípé tí wòlíì yìí sọ tí wòlíì Owúlómi àbí bẹ́ẹ̀ ni Ewúlómi ó sọ pé òun máa jí òkú Mohbad dìde ó ní pẹ̀lú ògo Ọlọ́run máa jí dìde kí ló wá dé tí a lè fún un ní chance ó ní gbogbo ẹni tá a bá mọ̀ wípé ó wà access sí òkú Mohbad kí wọ́n jọ kí wọ́n líkì kóun fi débẹ̀ ó ní kí gbogbo ẹnikẹ́ni tó bá ṣe pé òun wà níbẹ̀ kó jáde síta láti sọ pé òun wà níbẹ̀ láti jẹ́ pé wọ́n máa mú òun lọ sí ibi tó kù ẹ̀ wà òun dẹ̀ máa jí Mohbad dìde níbi tó wà ṣé ẹgbọ́n tí wòlíì yìí sọ ní tí wòlíì yìí sọ yìí ọ̀rọ̀ tó kẹnu ọ̀rọ̀ tó jẹ́ pé ó ní agbára ọ̀rọ̀ tó jẹ́ pé ó milẹ̀ ni Jésù la gbọ́ kó jí òkú dìde gẹ́gẹ́ bá a ṣe gbọ́ mi ò rí o bóyá láyé sẹ́ńtúrì tiwa tá a wà yìí náà bóyá tún lè rẹ́ni tó máa jìdì Yorùbá lẹ́ni yìí sọ lẹ́nu kìí ṣe òyìnbó o Yorùbá ló ń sọ o bóyá tún rẹ tó tún jókòó dìde bóyá nínú sẹ́ńtúrì wa yìí táwọn náà bóyá wàá tún mọ̀ bóyá òjíṣẹ́ kan ni ìdí tá a ṣe gbé wá nìyẹn ìgbà tí bàbá ìdílé òun máa jí òkú Mohbad dìde wòlíì yìí ǹjẹ́ kílẹ̀ yín rí sí lọ́dọ̀ yín ní tẹ́ ẹ bá rí sí ẹ jọ̀ọ́ bá mi ṣí ẹ̀ kó lè ka àwọn ìjọba wa ẹ bá mi ṣí ẹ̀ kó lè ka àwọn agbófinró ilẹ̀ káàárọ̀ òjíire
ẹ bá mi share kó kàn wọ́n, ẹ bá mi share kó kan Commissioner of Police Lagos State, ẹ bá mi share kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́yẹ kàǹkà tí wọ́n wà ní orí kéèsì muhbad. Ẹ bá mi tó tí mo mọ̀ pé tí bàbá yìí bá wá ṣe tó rí ṣe, bóyá muhbad máa lè sọ àwọn ẹni tó jẹ́ kó ṣekú pa. Ibi tèmi think lọ nìyẹn o. Tó bá yẹ kó rí ṣe, bóyá muhbad á lè sọ àwọn tó ṣe kíni tó ṣekú pa, àwọn tó lọ́wọ́ nínú ikú ẹ̀. Ẹ jẹ́ ká fún bàbá yìí trial lọ́dọ̀ tèmi. Mi sọ pé Ọlọ́run ni, mi sọ pé bóyá ṣètọ́nì ni, torí lọ́dọ̀ àwọn kan máa ní ṣètọ́nì tó ti dé o, èmi ò mọ̀ ń pa ẹ̀. But intanet ibi challenge gbogbo wa, kìí ṣe èmi nìkan ló challenge gbogbo wa pátápátá ní gbogbo àgbáláyé lórí ikú muhbad. Ó ní wípé òun máa jí muhbad dìde o, òun máa sọ́dà láyé. Èmi ò mọ̀ kan tí bàbá ní o, mi mọ̀ kan tí wòlíì rí o, mi mọ̀ tí ẹ̀yin rí sí lọ́dọ̀ tí yín. Ntẹ́ bá rí sí ẹ jẹ́ ká mọ̀, ntẹ́ bá sọ lórí ẹ jẹ́ ká mọ̀. Gbogbo ntẹ́ bá ti sọ lórí ẹ kálukú kó sọ ẹ̀dùn ọkàn ẹ̀ lórí tí bàbá yìí sọ wípé òun máa jí òkú muhbad dìde. Òkú muhbad ti wà níbi tí wọ́n ẹ̀ ń bá mọ̀ ẹ̀ sí, ó ti wà níbi tí wọ́n gbé sí, tí wọ́n ti ṣe kinní wò. Bẹ́ẹ̀ ni Olúbàs, mo kí yín, wọ́n ní ká fún ní trial, wọ́n ní ká fún ní chance láti rí i pé ó ṣe titi ẹ̀. Mi ìmọ̀ bó ṣe rí lọ́dọ̀ ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó kù. Nǹkan tẹ́yìn náà bá rí sí kó kálukú sọ, torí tẹ́ bá sọ yìí níjọba máa rí. Kọ́mẹ̀ntì tẹ́ bá kọ́mẹ̀ntì yìí ní àwọn ìjọba náà máa rí láti rí i pé ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ tó jinlẹ̀ ni. Torí kìí ṣe èmi àti yín nìkan, everybody ló challenge pé òun máa jí muhbad dìde. Ẹ jẹ́ ká jọ rò ó, ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ gbé kalẹ̀. Ǹjẹ́ sí irọ́ ni máa yín paṣá? Wòlíì yìí ló challenge o, kìí ṣe èmi ló challenge gbogbo àgbáláyé. Wòlíì yìí ni, wòlíì yìí ló challenge gbogbo àgbáláyé. Ẹ gbọ́, ó challenge wípé òun máa jí muhbad dìde. Wòlíì yìí ni o, ó lóun máa jí òkú muhbad dìde. Ṣé ń gbọ́? Wòlíì yìí ló sọ bẹ́ẹ̀, ó lóun máa jí òkú muhbad dìde. So gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, ní tí wòlíì yìí sọ, ẹ jẹ́ ká jọ wò ó, ẹ jẹ́ ká jọ sọ wò, ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń sọ lé orí ọ̀rọ̀ ẹ̀. Torí wípé tí wòlíì yìí sọ, òun ni mo sọ jáde fún yín. Kì í mọ̀ ṣeré. Kẹ́ ẹ rí ojú wòlíì yẹn dáadáa, kẹ́ ẹ wò ó dáadáa. Ní tí wòlíì yẹn sọ leléyìí, tó ní pé òun máa jí òkú muhbad jáde, àwọn máa jí dìde. So torí ẹ̀ ni mo ṣe gbé wá sí orí ètò láàárọ̀ yìí àbí nírọ̀lẹ́ yìí. Wòlíì yẹn mo gbé sókè yẹn tó ní òun máa jí òkú muhbad. Ǹjẹ́ kí ló dé tí gbogbo wa à lè fún un nímọ̀, à lè support ẹ̀, à lè jẹ́ pé ó gbé tó lóun fẹ́ gbé jáde, ká jẹ́ kó gbé jáde. Ìgbà tó yàn jáde síta tó lóun máa jí òkú muhbad, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn a tó máa rí wọn tó máa lẹ́lẹ́bọ ni, tó máa ní ṣètọ́nì ni ẹ̀yin wòlíì tó sọ̀rọ̀. Èmi ò mọ̀ o. Níwọ̀n ìgbà tó ti lóun máa jí muhbad dìde, ẹgbẹ́ jẹ́ kó jí kó wá sọ àwọn tó pa á. Ó dà pé yẹn tún máa ran àwọn ọlọ́pàá lọ́wọ́. Ó dà pé òyìn ó máa ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́. Ẹ jẹ́ ká fún un ní chance. Lọ́dọ̀ tèmi mi mọ̀ lọ́dọ̀ tiyín, lọ́dọ̀ tiyín náà ẹ̀yin náà sọ tiyín. Ǹjẹ́ tí wòlíì yìí sọ, ǹjẹ́ só lè ṣe ṣá? Ẹ jẹ́ ká jọ mọ̀. Ṣé irọ́ ló ń pa ni? Ẹ jẹ́ ká jọ mọ̀. Kọ́mẹ́ǹtì respond yín ni àwọn ìjọba máa rí. Láàtórí ẹ̀ mo ṣe ní kẹ́ ẹ ṣí ẹ̀ kó lè dọ́dọ̀ wọn. Ẹ ṣí ẹ̀ kó dọ́dọ̀ gọ́vnà Sanwó-Olú kí wọ́n wá wòlíì yìí kàn. Ẹ ṣí ẹ̀ kó dọ́dọ̀ àwọn ọlọ́pàá kí wọ́n wá wòlíì yìí kàn. Tó bá yẹ pé òótọ́ ló gbé dání. Ẹ ṣí ẹ̀ káàkiri. Ẹ bá mi ṣí ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, mo fi Elédùmarè mo fi ń bẹ̀yìn. Ẹ bá mi ṣí ẹ̀ káàkiri.
lórí ọ̀rọ̀ tí mo sọ ẹ bá mi share torí tẹ́ bá share òun ni ó máa ṣàǹfààní fún gbogbo wa láṣàǹfààní fún gbogbo àgbáláyé torí nígbà tí wòlíì yìí máa challenge gbogbo àgbáláyé ǹjẹ́ sí gbogbo yín rí mo mọ̀ gbogbo yín ti máa wo fídíò yẹn nígbà tí wòlíì yìí challenge gbogbo àgbáláyé wípé gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ní access sí òkú Mohbad ó ní kí wọ́n jọ̀ọ́ kí wọ́n fún òun láyè kí wọ́n jẹ́ kó òun jí Mohbad dìde pé òun lágbára ẹ̀ ó lóun lè jí òkú dìde ọ̀rọ̀ rẹ̀ o lẹ́nu wòlíì tí ó sọ jáde ǹjẹ́ kí lẹ rí sí lọ́dọ̀ tí yín níbẹ̀ yẹn ǹjẹ́ kí lẹ gbọ́ sí gbogbo àwọn tó ṣẹlẹ̀ yìí oríṣiríṣi tá à ń rí ẹ má jẹ́ kó yà wá lẹ́nu torí wípé àsìkò tá a wà oríṣiríṣi nǹkan láàrí generation àwọn nǹkan ti lọ gẹ́gẹ́ bí rásù kìtáàbù tèmi gẹ́gẹ́ bí làákàì tèmi generation àwọn nǹkan ti lọ tí wọ́n ti jẹ́ wòlíì lórí àwọn nǹkan generation wọn ti lọ ẹ jẹ́ káwọn kan náà pidán tiwọn tí wọ́n bá ló wà lọ́wọ́ àwọn kárí generation tiwọn náà. tó bá yẹ pé ọ̀rọ̀ mi yé yín nílé lóko lájò káàkiri àgbáláyé mo fẹ́ kájọ rò ó mo fẹ́ kájọ sọ mo fẹ́ kájọ gbé kalẹ̀ fúnra wa gẹ́gẹ́ bí mo ṣe ń sọ wípé ẹni yìí ló sọ pé òun máa jí Mohbad dìde Mohbad ti dẹni àná tí ó ti lọ tó jẹ́ pé a ti ń gbàgbé ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yà àti ìgbàgbé Mohbad but níwọ̀n ìgbà tẹ́ni tí wá sọ pé òun máa jí òkú Mohbad pé kò tí gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run tòun ǹjẹ́ kí lẹ̀yin rí sí lọ́dọ̀ yín tó bá ti pẹ́ nìyí lè jí Mohbad dìde ẹ bá mi share ètò yìí kó bá mi kan bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ bá mi share ètò yìí kó bá mi kan Ṣèyí Tinubu ẹ bá mi share ètò yìí kó bá mi kan gbogbo àwọn ọlọ́pàá tó wà ní in charge gbogbo àwọn lawyers tó wà ní in charge àti Ìyábọ̀ Òjó ẹ bá mi share dọ́dọ̀ ẹ̀ ọmọkùnrin náà ti máa rí ẹ bá mi share kó káàkiri gbogbo àgbáláyé pé ẹnìkan ti jáde tó lóun máa jí òkú Mohbad dìde ẹ share dọ́dọ̀ bàbá Mohbad ẹ bá mi share bóyá tó bá wá jí Mohbad dìde bóyá Mohbad á wá sọ àwọn tó pa o tó bá ti pé bẹ́ẹ̀ ni o tó bá yẹ pé ká try fún gbogbo yín mo fẹ́ kẹ́ ẹ sọ kọ́mẹ́ǹtì tó wà lọ́dọ̀ yín ẹ tẹ kọ́mẹ́ǹtì yìí ló máa máwọn ìjọba náà láti rí i pé àwọn èèyàn respond lé lórí pé kí wọ́n jí Mohbad dìde nǹkan tẹ́ bá sọ ọ̀rọ̀ tẹ́ bá sọ àti tẹ́ bá gbé kalẹ̀ òun náà ló máa jẹ́ ọ̀rọ̀ àti ṣíẹ̀ kiri ló máa fi dọ́dọ̀ tiwọn náà ẹ má jẹ́ ká fojú wò ẹ̀yin náà tara bí a mọ́ pẹ̀lú ògo Ọlọ́run ọmọ tiwa náà kò ní sọ́kú lójijì àwọn agbanipa wọn nípa àwọn ògo wa pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ fọwọ́ yẹn share ẹ tẹ comment ẹ jẹ́ ká jọ share ẹ jẹ́ ká jọ pín kiri àǹfààní ni fún gbogbo wa káàkiri ká ilẹ̀ káàárọ̀ òjíire ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lé lórí wòlíì tó sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ tó jẹ́ pé ó gbẹnu sọ ni torí ẹ̀ mo ṣe pé gbogbo wa káàkiri káàárọ̀ ilẹ̀ káàárọ̀ òjíire àbílẹ̀ Nàìjíríà pé ìbádọ́ akẹ́jẹ́ ká fún bàbá yìí ní chance tiwọn ẹ jẹ́ ká fún wọn chance wọn láti jẹ́ wípé ìgbà tó ń sọ pé àwọn máa jí òkú Mohbad dìde torí ẹ̀ mo fi ń rọ gbogbo wa káàkiri gbogbo ilẹ̀ àgbáláyé ẹ bá mi share débi tó bá yẹ kó dé ẹ bá mi share débi tó bá yẹ kó kàn ẹ bá mi share torí tí à ń sọ yìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì fún gbogbo wa lọ́kùnrin lóbìnrin wa ni ọ̀rọ̀ yìí òun ló lè gbé wa débi tá a lọ ló lè líǹkì wa síbi tá a lọ mo kí ọ̀gá mi AK máa yìí sọ̀rọ̀ máa yìí ló sọ pé òun fẹ́ jí Mohbad dìde wọ́n ní wípé àwọn máa jí Mohbad dìde ìyẹn wòlíì yìí ǹjẹ́ gbogbo ẹ jẹ́ ká kọ́mẹ̀ntì lé lórí ẹ jẹ́ ká fún ní try àbí ká má fún try
ẹ jẹ́ ká gbìyànjú ká fún onígbìyànjú torí bẹ́ẹ̀ bá ṣe ṣí ẹ̀ káàkiri òun ló máa jẹ́ kí àwọn ìjọba wọ́n lè mọ̀ bóyá ká fún try tẹ́ bá ti kọ́mẹ̀ntì yín òun ló máa jẹ́ káwọn ìjọba lè mọ̀ bóyá ká fún ní try lé lórí ǹjẹ́ kílẹ̀ yín rí sí lọ́dọ̀ tí yín bẹ̀ yẹn wòlíì tó sọ pé òun lè jókòó dìde kan fún òun ní access láti rí i pé òun mọ ibi tí òkú Mohbad wà gbogbo ẹni tó bá ní access síbi tó kú ẹ̀ bá wà òun rẹ́dí àti jí Mohbad dìde ǹjẹ́ kílẹ̀ rí sí lọ́dọ̀ yín ọ̀rọ̀ yìí torí ẹ̀ ni mo ṣe gbé síta ǹtẹ́ bá rí sí lọ́dọ̀ yín ẹ jẹ́ ká jọ sọ ǹtẹ́ bá rí sí lọ́dọ̀ yín ẹ jẹ́ ká jọ wí ọ̀rọ̀ tó gbankogbi ni báwo lẹ̀yin ṣe rí sí ní ọ̀dọ̀ yín bẹ̀ yẹn ǹjẹ́ ṣé kí wọ́n fún arákùnrin yìí ọ̀ bóyá ká ẹ pè wọlé ẹ jẹ́ píìnì nọ́mbà tí ẹ lè pè wọlé kó kálukú pè wọlé kájọ sọ̀rọ̀ lé lórí kọ́mẹ̀ntì tí yín lé lórí òun ló máa judge bóyá kán fún ní access àbí kán má fún ní access ẹ gbọ́ mi yé bóyá kán fún ní access àbí kán má fún ní access torí ẹ̀ mo fi sọ pé ẹ jẹ́ kí gbogbo wa gbìyànjú láti rí i pé nǹkan tí a bá fẹ́ ṣe lé lórí kí a lè mọ̀ torí arákùnrin ti challenge everyone báyìí ó challenge gbogbo àgbáláyé wípé òun ṣe tán láti rí i pé òun máa jí òkú Mohbad dìde ẹ̀ ń gbọ́ ó lóun máa jí òkú Mohbad dìde kì í ṣe mo sọ bẹ́ẹ̀ o wòlíì yìí ló sọ bẹ́ẹ̀ ó lóun máa jí òkú Mohbad dìde ẹ bá gbọ́ mi dáadáa ó lóun máa jí òkú Mohbad dìde nǹkan tí wòlíì yìí sọ nìyẹn ó lóun máa jí òkú Mohbad dìde ẹ jẹ́ ká jọ wò ó ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ nọ́mbà yẹn mo pín síbẹ̀ yẹn a lè pè wọlé sí i lórí torí tí wòlíì yìí sọ ó dẹ́rù bà mí ó dáyà já mi pé a tún ti já sí ayé mi ǹjẹ́ kílẹ̀ yín rí sí lọ́dọ̀ yín ǹjẹ́ kílẹ̀ rí sọ sí lọ́dọ̀ tí yín bẹ̀ yẹn láti rí i pé wọ́n jí òkú Mohbad wọ́n jí dìde ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lé lórí ẹ ṣí ètò yìí kó kan lé kó koko ẹ ṣí ètò yìí kó kan gbogbo wa pátápátá káàkiri ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire ǹjẹ́ ká fún un ní chance láti rí i pé kí wọ́n jí òkú Mohbad dìde ẹ gbọ́ ẹ jẹ́ ká fún un ní chance torí ẹ̀ òun ni mo ṣe ń sọ ọ̀pọ̀lọpọ̀ lọ́rọ̀ tèmi o ẹ lè pè wọlé kí gbogbo àjọ dálẹ̀ lórí ẹ̀ kájọ sọ̀rọ̀ lórí ẹ̀ lórí òkú Mohbad toró ṣe kókó fún wa láti rí i pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nílẹ̀ káàárọ̀ òjíire ẹ jẹ́ kí gbogbo àjọ wò ó kì í ṣeré o kò kí ń ṣeré rárá ẹ jẹ́ kájọ wò ó ká lè sọ̀rọ̀ lé lórí òkú Mohbad kí Ọlọ́run bá kó ṣàánú fún wa òjíṣẹ́ Ọlọ́run tí ó sọ ọ̀rọ̀ tó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wípé gbogbo ẹnikẹ́ni ẹni tá a bá mọ̀ tó wà ní ìjájì òkú Mohbad ká sọ fáwọn gbogbo ẹnikẹ́ni tá a bá ti mọ̀ póun ló wà ní ìjájì òkú Mohbad ẹ jọ̀ọ́ wọ́n ní ká ké sáwọn àwọn rẹ́dì àwọn ṣetán láti rí i pé àwọn gbé òkú Mohbad dìde tó dẹ̀ máa ṣẹ̀mí padà láyọ̀ àtàláfíà ó gbẹnu sọ ó lékè kà ọ̀rọ̀ yìí ó gbẹnu sọ ẹ jẹ́ ká jọ rò ó láàrin ara wa ẹ jẹ́ ká jọ sọ láàrin ara wa ẹ jẹ́ ká jọ gbọ́ kì í ṣeré o kì í ṣeré rárá ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ gbọ́ torí tí à ń sọ yìí ó ṣe pàtàkì fún gbogbo wa pátápátá ẹ jẹ́ ká jọ sọ torí òkú Mohbad tí màá yìí sọ̀rọ̀ lé lórí pé òun máa jí dìde òótọ́ ọ̀rọ̀ ní ká má ṣaláìsọ̀ òun òkú Mohbad ẹ jẹ́ ká gbìyànjú
láti pé ká fún màá yìí ní àṣẹ lé lórí kí a lè gbé dìde torí tí ó sọ pé ká fóun ní chance. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá mọ̀ nípa ẹ̀ tó mọ bàbá Mohbad ó mọ gbogbo àgbáláyé torí ó challenge gbogbo wa ni, ó challenge wa pátápátá lé lórí. Ó ní pé òun ṣetán àti jí òkú Mohbad dìde. Mo kàn wá síta lé lórí láti jẹ́ pé kí gbogbo wa sọ̀rọ̀ lé lórí, òun ni mo ṣe wá síta lénìí. So mi lọ́rọ̀ púpọ̀ láti sọ pé ẹ ṣí ètò yìí kó kanlé kó koko kó kọkùnrin kó kọbìnrin tí a máa sọ̀rọ̀ lé lórí. Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀, ẹ jẹ́ ká jọ sọ torí tí wòlíì yìí sọ ó pa dandan lé lórí ká mọ̀ tí a ṣe. Torí tí bàbá yìí sọ ọ̀rọ̀ ni o, ọ̀rọ̀ gidi ló sọ. Ẹ jẹ́ ká jọ ṣe, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lé lórí o. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lé lórí báyìí torí ó ṣe kókó fún gbogbo wa lọ́kùnrin lóbìnrin wa láti rí i pé òkú Mohbad ẹni tó lóun máa jí àbẹ́ni tó sọ̀rọ̀ lórí ẹ̀, ẹ jẹ́ ká fún un ní access láti rí i pé ó débẹ̀. Ẹ jẹ́ ká fún un ní access láti rí i pé ó ṣe kí ni o, ó débẹ̀ o. Ẹ jẹ́ ká fún un ní access o. Òkú Mohbad kì í ṣe ẹni tó yẹ pé a kàn máa wò àbá máa wò níran bẹ́ẹ̀ nígbà tá a ti rẹ́ni tó ní pé òun máa jí dìde, nígbà tí máa yẹn sọ wípé kí ẹ fóun ní ààyè, kí ẹ fóun ní àṣẹ, àbí gbogbo ẹni tó bá ti mọ kinní lórí ẹ̀ òun ṣetán láti dìde láti jí òkú Mohbad dìde. Ǹjẹ́ kí lẹ̀yin rí sí ní agbègbè tọ̀dọ̀ yín níbẹ̀ yẹn? Ní tẹ́ bá rí sí ẹ jẹ́ kó kálukú ó sọ, ẹ jẹ́ kó kálukú ó wí gẹ́gẹ́ bí n tí à ń sọ lénìí. Ọ̀rọ̀ ńlá, ọ̀rọ̀ tó jẹ́ pé ó ṣe pàtàkì fún gbogbo wa ni, ọ̀rọ̀ tó jẹ́ pé a gbúdọ̀ mọ̀ wípé báyìí ló ṣe yẹ kó ṣe lọ, ká má tanra wa lé lórí. Ẹ jẹ́ kí á fún bàbá yìí ní ààyè láti rí i pé wọ́n gbé òkú Mohbad dìde gẹ́gẹ́ bí n tí bàbá yìí sọ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fún bàbá yìí láàyè bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ńlá ló sọ, ọ̀rọ̀ ńlá, ọ̀rọ̀ pàtàkì tó fi pè wá ṣàkíyèsí ni. Ẹ jọ̀ọ́ káàkiri gbogbo àgbáláyé ńgbà tó ti fún wa challenge yẹn lórí ọ̀rọ̀ Mohbad yìí, gbogbo tẹ́ bá ti mọ̀ ẹ jẹ́ ká ṣe sí i. Ẹ jẹ́ ká ṣe sí o. Ẹ jẹ́ kí Ọlọ́run ọba aláàánú kò ní jẹ́ ká fojú sunkún ọmọ, kò ní jẹ́ ká ṣàṣetì lórí ọmọ, torí pé Ọlọ́run ọba kò ní fi òkú ọmọ òǹkálùkù kò ní fi pa á lẹ́kùn. Àmì àṣẹ ti Èdùmàrè. Bí ó ṣe rí nìyẹn, nǹkan tí mo gbé wá fún yín nírọ̀lẹ́ yìí nìyẹn. Ọlọ́run ọba Elédùmarè á wà pẹ̀lú wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. A ní sílẹ̀ tẹ̀, a ní sì ṣe inú ayé. Àmín.